Muhammad Oríyọmí Hamzat kí ni ẹ̀bi Oríyọmí sí Oríyọmí jẹ̀bi àbí ó jẹ̀bi Queen Naomi Ọọ̀ni of Ifẹ̀ ṣó lórí jẹ̀bi àbó lórí ó jẹ̀bi tàgẹ́ lọ́lẹ̀bi nínú àwọn méjèèjì lórí ń tó ṣẹlẹ̀ yìí. Alábòsí ẹni tí ó pàdé ẹbí ní Ọlọ́run ní ọ̀dẹ ẹnìkan kan lẹ́bi inú àwọn méjèèjì. Ẹ gbọ́ mi yé ẹni tí ó pàdé ẹbí inú Ọlọ́run abijumọ àt ẹ jẹ́ bá mi sí àpọ́gámì torí tọ́lá ìtàlẹ́bà Mahama Princess Tinuade àbúrò ní sẹ́ ìyá mi dáadáa ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní Ìbàdàn yìí ta ló jẹ̀bi Ajabrahamani Oríyọmí Hamzat s'Oríyọmí jẹ̀bi Queen Naomi sẹ́kù iná jẹ̀bi kò sẹ́ni tó jẹ̀bi nù wọn ẹ jọ gbogbo àwọn èrò táwọn náà lọ síbẹ̀ àwọn ẹ̀yà arúgbó tí wọ́n lọ wọ́n ní ká mú ọgbẹ́ ọmọ kéékèèké wá agbọ́nú ròyìn pé àwọn ẹ̀yà arúgbó kẹ́ lọ fún aláwọn tí wọ́n tó gbé ọmọ oṣù méjì ọmọ ọdún kan tí wọ́n gbé lọ bẹ̀ ọmọ oṣù kan tí ò ti jáde 41 days wọ́n gbé lọ bẹ̀ sáwọn yẹn kọ́ ni wọ́n jẹ̀bi ni àwọn náà jẹ̀bi. Wọ́n jẹ̀bi ìjọba Nàìjíríà nìkan wàláì tàláì súnmọ́bí láìláì láìláìláwà ètò tí wọ́n fẹ́ ṣe yìí ẹlòmíì ti wà ní ibẹ̀ lọ́dún orí àjọ Oríyọmí láti jọ Tuesday wọ́n dẹ̀ fẹ́ ṣètò tó ṣe jọ Wednesday. Princess Adé Òbí náà jẹ̀bi ìjọba Nàìjíríà ni ẹni tó wá yíyá tí ò rí yá ẹni ó wá kíkó tí ò rí kó ẹni ó wá ẹni tí ó bu tí ò rí tó wá gbọ́ pé ẹlẹ́nìkan fẹ́ hàn kan bọ́ bá jẹ́ mi náà bọ́ bá jẹ́ wọn náà bọ́ bá jẹ́ yìí náà wà láyà lọ́bẹ̀. $5,000 yẹn ìyá mi ó dàbí 500,000 lọ́dún ẹlòmíì mi. Ìwọ̀nba atẹ́kùn díẹ̀díẹ̀ tí jọ ń fẹ́ sẹ́mi pẹ̀lú yín ní òjì àmì yìí pé Nàìjíríà ti tán. Abámiwáṣẹ Adédoyin ìwọ̀nba atẹ́kùn díẹ̀díẹ̀ tí ń fẹ́ sẹ́mi pẹ̀lú yín kò jẹ́ àmì yìí pé ìṣòro ń bẹ lábẹ́ Nàìjíríà ìyà ń jí àwọn èèyàn bí pa àwọn èèyàn wà láìtàláì. Ìjọba Nàìjíríà ni kí wọ́n gbà wá kí wọ́n ṣàánú wa kí wọ́n ro tí mẹ̀kúnnù mọ́ tiwọn. Ajabrahamani Oríyọmí Hamzat ó jẹ̀bi Queen Naomi ó jẹ̀bi àwọn èèyàn tí ó lọ bẹ̀kú ó jẹ̀bi ìyá máa somi ọbẹ̀ 5,000 tí wọ́n bẹ fún 5,000 tí wọ́n bẹ fún 5,000 èèyàn ẹlòmíì gan múra kú wọn gbàdí ẹ̀mẹ́rin ẹlòmíì múra ẹwù ẹyẹ yẹmi ládùúgbò yín Princess ìyá mi arúgbó tẹ̀ ń sọ yìí arúgbó tó jẹ́ párúgbó mi ọ̀jẹ̀ kankan bó dídí ọjọ́ méjì ẹlòmíì fẹsẹ̀ rìn lọ bí program yẹn wàláhì tàláhì Rabbul Kaaba èmi kọjá ní ẹ̀fọ́rọ́mẹ́ntì Àgídìgbò níjọ́ Wednesday à ń lọ sí ọ̀dọ̀ bàbá Sultan Wáìsì nígbà tá a náà fẹ́ lọ kí àwọn àyàwó opó mò ń wẹ̀rù tó pọ̀ pé kí ni ṣẹlẹ̀ kì í tó sí Àgídìgbò ni wọ́n ti hàn kẹ́ o. wàláhì Ajabrahamani Oríyọmí Hamzat ṣẹ̀ṣẹ̀ ń ṣàánú ni Alhaji Oríyọmí ọ̀sẹ̀ ẹ̀ máa ṣàánú àmọ́ ìrìn ẹ̀dá tẹ́rù rẹ̀ bà mí ju aláwọ̀ dúdú ni
àwọn ará wa iná láàmú fúnra wọn súnlẹ̀ ti ṣe tíya ọbẹ̀ mi rìn ní ògùn owó èwo lórí ẹbí tó fẹ́ ní tọ́lọ́hùn ti ṣe fún ṣé ọmọ àbúsáàdì sọ fẹ́ ra sẹ́mọ̀ ni sọmọ àbúsáàdì ọ̀rọ̀ sẹ́mọ̀ ni dédé tọ́lọ́hùn ti ṣe fọ́jà muhammadu orí ẹbí àbúsáàdì ọlọ́mọdé ọba jẹ́ ọlá àpẹẹrẹ àlùkùrì àn ọlá abọ́lọ́hùn ṣe tó nú ọlá rẹ̀ wà láì gbogbo wọn jẹ̀bi o Olódùmarè ń gbọ́ ìjọba Nàìjíríà ẹjẹ wọn ti àwa mẹ̀kúnnù mọ́ tí ìyá arúgbó tí ò jẹun sùn láti fi ijọ́ méjì mẹ́ta ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó nígboro ni tí wọ́n lọ tọrọ bárà wọn ọ̀rọ̀ lápá wọn ọ̀rọ̀ lẹ́sẹ̀ kì í ṣe pé wọn ò bímọ atẹ́gùn orí ọ̀fẹ́ sọmọ débi kóbi òjèrè àrèjèrè ọmọ rẹ̀ ìyá yóò dẹ̀fẹ̀ kébi ọ̀pá nkú wọ́n tọrọ owó wọ́n rìn lẹ́gbẹ̀ẹ́ títí sẹ́rù ìyá arúgbó tá à ń sọ ní ọ̀wà gbọ́ pé wọ́n bá 5,000 ní òní lọ́bẹ̀. Nàìjíríà ní asán kẹsìrù olóṣèlú wọn là kí ní Abdullahi jẹ́lọ́wọ́ sàṣìyà àwọn pọlitíṣẹ́ pọ̀ lákòókò tá a wà yìí abẹ́ni tó láàánú kéré nínú wọn. ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yẹ dẹ̀wò ládùúgbò yín ẹ̀yẹ dín gàrí agolo kọ̀ọ̀kan sínú lálọ́nù kẹ́ẹ̀sọ́ pé fẹ́ ha tí wọ́n bá ní fẹ́ tẹ̀ra wọn pa. gàrí agolo kọ̀ọ̀kan ẹ méjì ò tú abọ́ agolo kọ̀ọ̀kan dì sínú lálọ́nù kẹwàá lẹ́fẹ́ agàrí agolo kọ̀ọ̀kan ẹnì fún kálukú ó sì tú jáde. káwọn máa tún wá rí èèyàn kan tó tún wá bóde tí tó ń dájú Oríyọmí Hamzat lẹ́bi àbọ̀ tó ń dá kúìn ẹni ọbẹ̀ ló fẹ́ tó fẹ́ ṣe sàrà 5,000 times 5,000 èèyàn sẹ́ẹ̀mọ iye owó tó fẹ́ àní ẹ jẹ́ ń ṣe fún yín. $5,000 times this is 25 million. That is 25 million. Ìjọba ló jẹ̀bi Mr. Ọlárẹ̀wájú ìyá Ọlárẹ̀wájú ìyá òdodo àbúrò ní sẹ́yìn. Ìjọba Nàìjíríà ni wọ́n láàánú àwọn amẹ̀kúnnù àwọn ìyá arúgbó tẹ ẹrí bẹ̀ wọ́n jẹ̀bi àwọn tí ń gbé ọmọ oṣù kan lọ́wọ́ jẹ̀bi àwọn tí ń gbé ọmọ oṣù méjì lọ́wọ́ jẹ̀bi àwọn tí ń gbé ọmọ ọdún kan lọ́wọ́ jẹ̀bi kábọ̀ wá sọ̀rọ̀ ajé Oríyọmí Hamzat ẹbí wo ni Oríyọmí jẹ aláàánú mẹ̀kúnnù aláàánú gbogbo ayé ẹ̀ẹ̀mẹyẹ èèyàn tó sunkọ́ dọ́dọ̀ Oríyọmí tó rẹ́rìn bóde ni ẹ̀ẹ̀mẹyẹ tó kẹ́mùrú ra dọ́dọ̀ Oríyọmí tára tù bóde ni níbo ni Oríyọmí Hamzat ti wá jẹ̀bi Adékúì ẹ̀ tó fẹ́ á 25 million lọ calculator ṣe rẹ ṣe 5,000 times 5,000 yẹn that is 25 million. ṣé Kúì lọ́wọ́ jẹ̀bi Kúì yóò jẹ̀bi. ìjọba Nàìjíríà nìkan ìjọba ni àwọn bọ́bá jẹ́ yìí náà bọ́bá jẹ́ mi náà tá a bá wà ní kọ̀ǹdíṣẹ̀ táwọn tí ń lọ́bẹ̀ yẹn lọ́bẹ̀ tá a bá gbúrò pé fẹ́ àtútù tá a sàn á lọ o wàlẹ́ á lọ o ẹlòmíì lọ ọmọ kú ẹ̀ dání ìyàwó tẹ̀lé wọn kú ọmọ dání wọn jẹ̀bi
fitinatu asadu minal katili ìdààmú ìṣẹ́gbẹ́ ẹ̀kú ọlọ́mọ dà wá láàmú ẹ̀mọ́ tí ń pè ní fìtínà ìyà tọ́lọ̀ ń kọ sí ìwọ ìyà tọ́lọ̀ ń kọ sí mi ìyà tọ́lọ̀ ń kọ sẹ́yìn ló jí ẹ máa rò páwọn arúgbó kan jẹ̀bi ọ ẹ̀ ń tọ́gbọ́n mu oṣù kan lọ jẹ̀bi ẹnu mi ètò bímọ tó yẹ pé fúnra ẹ̀ lọ sọmọ ẹ̀ ló kọ́ nulẹ̀ ẹ̀ ń wọ́n ọmọ lẹ́yìn ẹlòmíì ni ẹbí léèrè pé ta ló máa sọmọ ló kọ fúnra ẹ̀ lọ sọmọ ló kọ. Nàìjíríà tẹ́lómi ti bímọ tó pé ọ̀tọ̀ omi sọmọ lẹ́nu ni. Omi ọ̀tọ̀ sọmọ lẹ́nu ni. Ọ̀rọ̀ agbẹ́kẹ̀ jù ẹ̀yìn. Bá a ṣe wò pé 5,000 yẹn kéré o. 2024 la fẹ́ parí. Ẹlòmí ò tí ì ka 5,000 ló dìdí láti gbọ́ ọdún tó fẹ́ parí ti bẹ̀rẹ̀. Wallahi ta'ala. 5,000 naira ẹlòmí ò tí ì kà á láti bẹ̀rẹ̀ 2024 tó fẹ́ parí ẹlòmí ò tí ì kó dání ló dìdí báyìí tó dé wà lábẹ́ sánmọ̀ yìí ní Nàìjíríà burúkú tá a wà yìí ní Nàìjíríà ọ̀dájú Nàìjíríà ká àwọn lídà bú tí wọn láàánú mẹ̀kúnnù Alájà Abdulrahman Oríyọmí Hamzat Ọlọ́run bá ní sàlékún àlàáfíà fún yín torí àgbẹ̀ ìpè àwọn nǹkan yìí jẹ́ kí àjò Oríyọmí Hamzat di collapse fún ara àwọn fọ́tò kan Alájà Abdulrahman Oríyọmí Hamzat rèé ìrònú yẹn ti jẹ́ kó Oríyọmí collapse Ọlọ́run ìjọba ní fún Oríyọmí lálàáfíà ẹni tó láàánú mẹ̀kúnnù kẹyẹ máa mú kọfíìsì náà ó máa dà lórí irú yóò dà gbogbo sísítẹ́ẹ̀mù rú àwọn ọ̀tá kan Nàìjíríà lọ́ọ́ ṣàánú wa o àtúwárà àwọn ọ̀tá kan tí wọ́n tún fẹ́ lọ sá pamọ́ síbi ọ̀rọ̀ yìí láti fẹ́ fi bá Alájà Abdulrahman Oríyọmí Hamzat ló kọjá kí lẹ̀bi tó Oríyọmí jẹ kí lẹ̀bi tó jẹ. Ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la. Ẹ̀dá hùwà rẹ̀ nítorí ọ̀la. Ẹ̀dá rìnrìn rẹ̀ nítorí ọ̀la. Ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la. Ọlá ọmọ ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la. Àyàfó Olúwa Alájà Abdulrahman Oríyọmí Hamzat ìdánwò lélẹ́yìí mo fẹ́ kí Alájà Abdulrahman Oríyọmí ọmọ Hamzat ó rò mọ́ wọn Ọlọ́run wọn náà gbogbo iye orí tó ń sànú yóò wọn náà gbogbo ẹni tó wà lónìí tẹ́ ti túlẹ̀ Alájà Abdulrahman Oríyọmí Hamzat Ọlọ́run ní lu ọ̀pá fún wa Ọlọ́run ní lu ọ̀pá fún wa Ọlọ́run ní dá ọ padà sẹ́yìn ó ní dẹni ànánú owó Alájà Oríyọmí Hamzat ó ní dẹni ànánú yìí ó ní dẹni ànánú ọlá ó ní dẹni ànánú ipò ó ní dẹni ànánú àṣẹ ó ní dẹni ànánú àṣeyọrí ọlá àlùbáríkà yájọ ọjọ́ ní ọjọ́ Jímọ̀ ọlá àlùbáríkà ọjọ́ ní ọjọ́ Jímọ̀ gbogbo ẹ̀yin ẹ̀jẹ̀ bá mi sí àpúrógámì yìí Oríyọmí Hamzat ọ̀lẹ́bí kankan àwọn wèrè kan wọ́n pín queen ọbẹ̀ rìn ní owó rẹ̀ ẹsẹ̀ yí olórí burúkú báyìí náà èyí fẹ́ 25 million ẹni ọbẹ̀ rìn ní owó 25 mọ̀túnmọ̀ million ni bẹ́ẹ̀ ni alẹ́ ní dèsè máa ń ṣe lọ́dọọdún nù ó wà ronú àti gbé wá gbàdàn Ọlọ́run wá yẹ̀ wò. Sẹ́ni tó jẹ̀bi inú gbogbo àwọn wọ̀nyí. Bàbá mi àgbàlẹ́dẹ́, bàbá wa ní Salaudeen, alábíkún wa sálà. Alájà Abdulrahman Oríyọmí Hamzat tí ó jẹ̀bi. Kúnyọ̀ jẹ̀bi. Ṣé bá a nù mẹ̀kúnnì ní gbogbo wọn jọ ṣe?
àwọn ojúṣe ìjọba àwọn mẹ̀kúnnù láàrin ara wa làwa ń ṣe ìgbà tí bá bá dìbò náà rántí wa àwọn èèyàn tí wọ́n lọ bí ọjẹ bíi ìyà òkè somi ọbẹ̀ ọlọ́mọdé àjíyá Abraham Oríyọmí Àmùsá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo gbọ́ báyìí pé ọmọ oṣù kan wọ́n gbé wá síbẹ̀ ọmọ oṣù méjì ọmọ ọdún kan ó ló tó bíi méje táwọn bá táwọn ẹ̀yà wọn tẹ́ wọn lẹ̀ táwọn ẹ̀yà náà tó ti lọ tẹ́ ti rìn lọ bó ṣe tó yẹ àwọn èèyàn jẹ̀bi alẹ́ fìtínẹ́tù àṣà dùmínà lè kàtìlì sáàmù pé dààmú ju kú lọ ni ọlọ́mọ dẹ́ dààmú sí wa ẹni ara dẹ̀ ẹni atẹ́kùn fẹ́ sí sóni lọ torí 5,000 lọ kíw àwọn méjì kú ní látijọ́ Tuesday wọ́n sún bẹ̀ mọ́júmọ́ Wednesday ni èmi ò blame wọn o. mi blame wọn o èmi ò blame gbogbo àwọn tí ẹ lọ bẹ ìròrí wò ní papọ̀ o ìròrí tí ẹni kò sọ o. ẹni ọmọ arébọ́lẹ̀ lórí mọ́sẹ́nì nítorí 200 naira torí lórí títì ẹ bẹ blame ẹ òun lọ́mọ ipò tí 200 naira yẹn wà lára rẹ̀ tó bá rí mú. ọlọ́mọpọ̀ tí 200 naira yẹn wà lára rẹ̀ tó bá rí mú. Abraham Oríyọmí Àmùsá Al-Qur'ani olúwa ni wàlá nabluwa nakum hatta na'lamul mujahidina minkum was-sabirina wa nabluwa akhbarakum. ìdánwò lélẹ́yìí Queen Naomi ìdánwò lélẹ́yìí ìyẹn ò pín ẹ má sóore mọ́ wàláì tàláì gbogbo àwọn tí jàǹbá yìí dẹ̀ kọlù ọlọ́wọ́n bá ní rọ yín lójú mo fẹ́ kẹ́ ẹ lọ gbẹ̀yìn yìí pé kádàrá ti gbẹ o bí Abraham Oríyọmí Àmùsá àti Queen Naomi tí wọn bá ronú pọ̀ fẹ́ sànú ẹnì kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ sílé rẹ o kádàrá ti gbẹ o àkọọ́lẹ̀ ti wà o ẹ̀yin ayé ẹ má lọ kíní pọ̀ mọ́ Oríyọmí Àmùsá tí o ẹ má lọ pọ̀ mọ́ kúyì o ẹ má fi ba Ọọ̀ni lórúkọ jẹ́ o ẹ má fi ṣe ìbàlórúkọ jẹ́ bẹ́ẹ̀ ni kankan tá a bá fẹ́ dojú ẹ̀kọ́ yẹn ẹ dojú rẹ̀ kọ àwọn ìjọba. Ṣebílẹ̀ Saudi bẹ́ẹ̀ ilẹ̀ Saudi bẹ́ẹ̀ Saudi ìjọ àti wọ́n bá ti bí ọmọ ní Saudi ọjọ́ náà níjọba wọn tí wọ́n kó àkáǹtì fún tọ́ba tí máa pọ́ ọmọ ọdún 15 ọmọ náà ti dolówó a ní ọrọ̀ ajé ní Nàìjíríà ju Saudi lọ ọrọ̀ ajé ní Nàìjíríà ní ju Saudi lọ Amẹ́ríkà ẹ̀wọ̀n bí wọ́n ṣe ń tírìtì àwọn ọmọ kéékèèké bí ìjọba bẹ̀ òbí tí ọba lè tọ́jú ọmọ dáadáa ìjọba Amẹ́ríkà gbà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ máa tọ́jú ọmọ náà wọ́n sọ̀dọ̀ lọ́lá sáà lọ́rọ̀ ajé ní Nàìjíríà ni àwọn ìkànnì lídà tá a níní àtàwọn tí wọ́n lọ àwọn arúgbó tí wọ́n lọ wà láì wọn jẹ̀bi àrùn ọ̀lẹ́dẹ̀ wọn kí wọ́n káwọn lọ àwọn tí ẹ gbọ́ ọmọ oṣù kan lọ ọmọ oṣù méjì lọ ọmọ ọdún kan lọ wà láì wọn jẹ̀bi oníkálukú lọ́mọ kọ̀ǹdíṣẹ̀ tó wá o ẹ má bílẹ̀mù wọn o ẹ má kó wọn torí 5,000 lọ pa ọmọ o bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ náà bá wà rúpò wọn wà láyà á lọ. Bẹ́ẹ̀ni pẹ̀lú ẹ̀ náà bá wà ń kọ̀ǹdíṣẹ̀ wọn á lọ.
fi jubuni arun wa fili kidami makirumatun wa ni mari obi jubuni la ya jumine li kadari aba ni fi jubuni arun aidan beni bi ojo wa fili kidami makirumatun keye saya gbagba pele bembe wa ni mari obi jubuni la ya jumine li kadari beye ba lojo beye saya gbagba kadara ta ba ko le fe o ko le fo kadara bí wọn lọ sọ́dọ̀ àmísàtì Oríyọmí jọ́nà àwọn tí kádàrá kú kàn àwọn tí wọ́n sọ́ọ̀gì bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn ìrìn àjò mi yẹn kẹjẹ sábàbí ni àwọn yẹn obìnrin yẹn ò jẹ̀bi àwọn ìyá arúgbó wọn ò jẹ̀bi àwọn tí ẹgbẹ́ ọmọ oṣù kan lọ jẹ̀bi àti ẹgbẹ́ ọmọ ọdún kan lọ jẹ̀bi ìjọba Nàìjíríà nìkà tí wọn ìbá ṣe òrìjínà kàbí eléyìí láti mọ̀ àwọn ọgá àrí di 1,200 èèyàn kẹ́dẹ̀ẹ́dẹ́ tí ò ní múrí márùn lọ tọ́mọ wá gbúrò òbí tí ẹ ti fẹ́ agàrí abọ́kọ̀ kan sáàrò pé wọn ò ní lọ ni bí wọn àtẹ̀mí náà bá wà ń rúpò wọn á lọ ọbẹ̀ ẹjẹ́ sòtọ́ ọ̀rọ̀ fúnra wa 5,000 ẹgbẹ̀rún márùn-ún tí kò ìfẹ́ ayẹ bí wọ́n ṣe ń wò kó kéré ń tẹ́mi ń wò kó kéré ń bí 500,000 níwájú lójú ẹlòmí látara kọ̀ǹdíṣẹ̀ tó wà fọ́tò tó lọ yà fún tí ilé ẹ̀sẹ̀ pé ọ̀gbọ́n ọ̀pọ̀ ló ní iṣẹ́ lọ́wọ́ tí ò rí bí iṣẹ́ lọ ọ̀pọ̀ kàwé kò ní rìsọ́ọ̀tì rẹ̀ lọ ìyá jẹ́yẹ Nàìjíríà bá àwọn akẹ́kọ̀ọ́ ajẹ́lálùmọ́gìrì tó jẹ́ pé ẹni tí wọ́n ń bọ́ làwọn náà àmọ́ tójú wá rí wà láì àmọ́ tójú wá rí ẹni mi ò rò kẹ́kẹ́ yọ kàdúdú bẹ́ẹ̀ yọ sàlámù sí ẹrù kọ́ wá bẹ̀yìn sẹ́ni ẹrù kọ́ wá sọ̀rọ̀ ayé ẹ̀fún ọwọ́ àtọ̀rọ̀ ni nígbà tí ò ní. àìmọye ẹni méjì ó private chat yẹn ní WhatsApp. èyí náà dẹ́ gbìyànjú ẹ̀ tí yẹn bá lè ṣe ẹni tọ́wọ́jà àwọn ọ̀bà tí ìdọ́dọ̀ rẹ̀ kó náà gbà pé mẹ̀kúnnù làwa náà ẹni tí wọ́n ń bọ̀ ní inú ètí ẹ ti ń bọ̀ àná làwa náà ti ń pín. bìkánìrì máa ń tàtà ànàní tànàdù máa ń tàtà máa ń nà. ìjọba Nàìjíríà ẹ lè gbowó ìrọ̀rùn o owó tẹ̀ ń kó pamọ́ lè yẹ ẹ lè gbé rọrùn o. owó tẹ̀ ń kó lọ ọdún èbó yẹn lè gbé rọrùn o ẹ má ta ń pa Oríyọmí Àmúsàtì o kó Naomi ẹ má ta ń pa rẹ o kọ̀sẹ́ ni ó jẹ̀bi nù wọn o tẹ ẹ bá rò pé ẹ fẹ́ fìtìmẹ́sì wọn ẹ fẹ́ ń ta ń pa àwọn báńlẹ̀ ìṣẹ̀dá àwọn amẹ̀kúnnù ò ní í lára o ìṣẹ̀dá amẹ̀kúnnù ò fi yà jẹ ẹ má ta ń pa àwọn o torí pé nínú ojúṣe tó yẹ ká ẹ ṣe tá ẹ ṣe làwọn ti pìtì àti ṣàánú mẹ̀kúnnù gbogbo àwọn tọ́lá ní kí wọ́n lùgbìdá ìgbàdí wàhálà yìí ọlọ́wọ́ bá ní rọ yín lójú o àwọn tí ọ̀gbádùn bí ọlọ́wọ́ bá ní fún wọn lálàáfíà o àlàáfíà tó péye ọlọ́wọ́ bá ní yọ̀ǹda rẹ̀ fún wọn àwọn ọmọ tí kádàrá ló ń kó lórí wọn ọlọ́wọ́ bá ní mójú kó láìfi wọn ọmọ tẹ́yìn bí tó kù láyé ńjọ́ kẹta ojú ní nǹkan bàbá mi ìyá mi gbìyànjú lọ́gọ́rùn-ún mẹ́ta ọdún láyé ikú ọ̀pá kan ní ẹjẹ́ àgbà pé kádàrá àwọn ọmọ yẹn ni bàbá wa rẹ nìkan tó bóde tó ló ń fẹ́ bílẹ̀mù Alhaji Abraham Oríyọmí Àmúsàtì ìlara ní ń bẹ lára rẹ ìkànnì olórí ibú ni ọ kò sí burúkú kankan tó Oríyọmí ṣe tá a bá rẹ nìkan tó bóde mo tún repeat again tó ló ń fẹ́ mọ bílẹ̀mù Alhaji Abraham Oríyọmí Àmúsàtì ìlara ni ọ
bẹ́ẹ̀ bá jọ ń jà tẹ́lẹ̀ jẹ́wọ́ kó jẹ́ àmọ̀pẹ́ jọ ń jà tínú Oríyọmí bá bí ọ tẹ́lẹ̀ jẹ́wọ́ kí lè bá kó Oríyọmí ṣe èrò tó pọ̀ jù bá ń lọ ṣé wọn ti lọ gba ọrẹ lọ́dọ̀ Oríyọmí sábàbí lẹ́pọ̀ mọ́ kádàrá ni tá a bá dẹ̀ rí ẹnìkan tó ló fẹ́ bílẹ̀mù kú Naomi 25 million ẹni tó kọ́ bọ̀ pọ́ọ̀sì ẹ̀ tó fẹ́ á 25 million sírù yẹn lásán ẹ̀ kó fẹ́ rí ní òwò èpè mú yín ni ṣé ẹ yà wèrè ni ẹni tó fẹ́ á 25 million fún yàn àbí wọn náà ọ̀sẹ̀ 5,000 times 5,000 ni times 5,000 that is 25 million. sẹ́ni tó fẹ́ arú owó yẹn fún yẹn lẹ́kọ̀ọ́sẹ̀ fẹ́ rí ní owó àbáàánú mẹ̀kúnnù ẹni ọba dákún ìlẹ́bi etí ń sí ọ ní ọsọ onílara ní ìkà ní ọ. bẹ́ẹ̀ ni bàbá sọ Salaudeen ìjà lára ní. ewu jésù tọrọ fún ẹni ọba dá àwọn ẹ̀yà arúgbó yẹn lẹ́bi àbẹ́ni tó dá àwọn ẹ̀yà ọmọ yẹn lẹ́bi. ìkànnìọ́ atẹ́kùn lọ fẹ́ sí ọ lójú oronú sódì tí wọn náà bá wà nínú ipò wọn lọ bẹ̀ ìlú Ìbàdàn nìkan lọ́rọ̀ pé wọ́n ti lọ bẹ̀ ni àìmọye aráàlú mi tọ́wọ́ kọ lọ ẹlòmíì ìrìnsẹ̀ lọ ẹ̀fọ́ ẹlòmíì òronú pé tó ń bá yọ owó ọkọ̀ àlọ́ àtàbọ̀ kú ọ̀tán gbogbo tí ó ṣẹ́kù lè mọ ju 2,000 lọ. ẹlòmíì òronú ọbẹ̀ látara kọ̀ǹdíṣàn fọ́tò burúkú tọ́lọ́hún yanu ayé ẹ̀ kọ́lọ́hún ṣàánú wa Nàìjíríà. bó bá rí jẹ fẹ́ni tí ò rí jẹ bó bá rí mu fẹ́ni tí ò rí mu bó bá rí náà fẹ́ni tí ò rí náà bó bá rí lò fẹ́ni tí ò rí lò gbogbo ẹni bá ń fẹ́ kọ́lọ́hún máa kẹ́hùn bó rẹ́ni tí ò ní yóò sì máa kẹ́ wọn. Aláàjì Abrahamu ní Oríyọmí Hamzat Ọlọ́run ní dẹ̀ nira sí kò ní dẹ̀ wàhálà sí lórí ọmọ ò ní rí nira lórí ayé ò ní rí nira lórí iṣẹ́ ò ní rí nira lórí àánú ò ní dojú kejìgbò àánú ò ní dojú ìjà kọyí àánú ò ní dojú ìjà kọyí má pọ̀ sànú mọ́ níta àfihàn ọ̀nù Hamzat Abrahamu ní Oríyọmí Hamzat máa mójútó rántí pé kòtò tó jẹ léyìí lọ ọ̀tá ti ronú àti jù ọ́ sí àánú lọ́yọ́ má pọ̀ sànú mọ́ queen tẹ́jìrìbà lélẹ́yìí ìdánwò lélẹ́yìí ẹni ọlọ́pàá tó fẹ́ gbé ká ní ìdánwò ẹ má pa ẹ̀sà àánú mọ́ ìjọba Nàìjíríà ìtọ́ bá wù ní kẹ́ ẹ fi wá ṣe ẹ ságbẹ̀pẹ́ kùjọ kan. ẹ kú ọ̀làyé ńjọ kan wàláhì tàláhì ẹ dẹ̀ lọ rojọ́ wájú Ọlọ́run èèyàn kan kọ́lé mẹ́wàá ẹ̀ ń kọ́ ogún ilé ẹ̀ ń gbọ́ ọkọ̀ 100 million 3 billion ìyàdẹ̀ ń jí àwa mẹ̀kúnnù wàláhì ẹ̀ rojọ́ ètò dá wà lójú nípa ẹ̀ ní ju ayé ẹ̀ ń kówó Nàìjíríà lọ ìlú èbó ẹ̀ pété àwọn mẹ̀kúnnù àwọn míì dájú nù wọn débi pé títí ọ̀nà ilé wọn gan ọ̀dà ẹ̀kọ́ lẹ́nu èbó ẹ̀kọ́ lọ́dún Amẹ́ríkà Italy Dubai Abuja yàrá mẹ́rin lẹ́sùn bẹ́ẹ̀ ìjọ ẹ bá kú láyé ilé ìwọ ni wọ́n sì ń sí ẹ láàánú mẹ̀kúnnù ẹ ronú pé díjú jọ kẹtẹ ní lamọ ẹ ronú pé lajú jọ kẹtẹ ní lè padé mọ ẹ ronú pé lọ́jọ́ kẹtẹ ní dé ẹ ronú pé sùnjọ kẹtẹ ní jí ẹ ronú pé ìjìjọ kẹtẹ
sun àsùndágbére. gbogbo àwọn tí kọ̀ǹdíṣẹ̀ kan ọlọ́wọ́ bá ní rọ́yìn lójú o ọlọ́àpọ̀lá alukuran gbogbo ayé tá a bá rẹ̀ nìkan tó bóde tí bílẹ̀mù Haji Abdulrahman Oríyọmí Hamzat ẹgbà pé lórí burúkú èèyàn ni ìjà alára ni tá a bá rẹ̀ nìkan tó bóde tó bílẹ̀mù queen ẹgbà pé lórí burúkú èèyàn ni ìjà alára ni èmù tá a bá rẹ̀ nìkan tó bílẹ̀mù ìkankan nu gbogbo ẹ̀ tí ẹ lọ bẹ̀ atẹ́gùn lọ fẹ́ sí ọ ìkànnì ọ lójú ọmọ bílẹ̀mù wọn tí wọn náà bá wà ní ipò wọn lọ bẹ̀ àwọn ọmọ tí à ń gbọ́ pé kádàrá ọlọ́kọ̀ lè wọlé ọlọ́run bá ní foríjì wọn bá ní yáàfin wọn kùlù wọ́n lọ àdó àlọ́ sọ́mọ̀ làmì yáhàlì bí ọlọ́mì yúlá wọ́n làmì yọ kólá fọ̀nẹ́d àwọn tí wọn gbádùn ọlọ́run bá ní fún wọn lálàáfíà bá ní mú wọn lọ Haji Abdulrahman Oríyọmí Hamzat mọ́fàrà ní o mọ́fàrà ṣọ́ọ̀kì yẹn pọ̀ ẹ rí i pé oxygen Oríyọmí ń lò oxygen ní Haji Abdulrahman Oríyọmí Hamzat ń lò gbogbo èèyàn abiyamọ yẹ bá ní dé àdúrà jọ kágbóhùn rẹ̀ láìpẹ́ yìí kọ́nà bá ní fún ní àlàáfíà nǹkan yẹn pọ̀ òyìn gbọ́dọ̀ mọ́ wà sọ́ọ̀kì aláàánú ni ẹ̀tọ́ tó ti bá ń ṣe prógámù gbàgbà yóò mọ bẹ́ẹ̀ lẹ́kùn sunkún ni a mọ bẹ́ẹ̀ lẹ́kùn sunkún fàánú ọlọ́run ní fara níyìn o ọlá abọ́lọ́run ṣe tó nú ọlá rẹ̀ ọlá abọ́lọ́run ṣe tó nú ọgbára rẹ̀ ọlọ́run wọlé àlùbáríkà ọjọ́ ní ọjọ́ Jímọ̀ ìlú Nàìjíríà ọlọ́run bá ní tún ṣe gbogbo àwọn aṣáájú wa ọlọ́run bá ní kó sí wọn lẹ́mìí o gbogbo àwọn aṣáájú ọlọ́run bá ní kó sí wọn lẹ́mìí o gbogbo àwọn aṣáájú wa Nàìjíríà ọlọ́run bá ní kó sí wọn lẹ́mìí o gbogbo àwọn tí wọ́n sì láàánú bẹ́nu wọn àmọ́ wọ́n kéré ní òjé wàhálà wọn yọ àwọn tí wọ́n láàánú kéré ní òjé wàhálà wọn yọ ọlọ́run bá ní kó sí wọn lẹ́mìí ọlọ́run jẹ́ wọn ronú pa wọn kú láyé ńjọ́ kan kọ́lọ́run jẹ́ kí wọ́n ronú pé táwọn bá kú àwọn ọkọ̀ dẹ̀ndẹ́ wèrè olórí ibú tẹ̀ kó nú ọgbà àwọn ò ní gbé kẹ̀kẹ́ rọrùn owó tí ń tọ́jú pamọ́ káàkiri wọn ní kó kẹ̀kẹ́ rọrùn ọlọ́ba ni kó sí wọn lẹ́mìí kọ́nà wọn fi atẹ́gùn àánú sí wọn lẹ́mìí gbogbo ìyá àwọn tí wọ́n ń ṣàánú ọlọ́run mọ́kànú kó lára tí ń náà o mọ́jọ orí ó di bí mẹ́rin lọ́wọ́. bẹ́ẹ̀ Mr. Fẹ́mi Akúbíadé àbúrò ní sẹ́yìn bẹ́ẹ̀ ni náà àmọ́ Nàìjíríà wọ́n fẹ́ fi rọ́pù wọ́n sàfẹ́ fi gba ẹni ẹlẹ́ni ló kọjá wọ́n fẹ́ rìn ní oògùn owó ṣé kó ìtọ́fẹ́ á 25 million lẹ́nu ọ̀sẹ̀ fẹ́ rìn ní owó 25 million Mr. Fẹ́mi Akúbíadé ìbànújẹ́ ò ní dé báyìí ṣẹ́ni tọ́fẹ́ á 25 million lẹ́nu ọ̀fẹ́ rìn ní oògùn owó à kẹ́nìkan tó lè kọ́ ọmọ pọ́ọ̀sì ẹ̀ wọ́n fẹ́ á 25 million ṣé ẹ̀ mọ iye tí ń bẹ lákàtì yẹn ni. kádàrá papọ̀ mọ́ sábàbí papọ̀ mọ́ kádàrá pẹ̀lú àwọn tí ń kẹ́yẹ ṣe látara pé àwọn ìjọba Nàìjíríà yà ká láàánú. a lè máa rò pé sẹ́tọ̀rí 5,000 lọ́yẹ̀ kó fi lọ 5,000 yẹn ju 500,000 lọ́lọ́dún ẹlòmíì. aládẹ̀wọ̀ lójú ọmọ ronú bẹ́yẹn 5,000 yẹn ó ju 500,000 lọ́lọ́dún ẹlòmíì. ìyá yìí máa somi ọbẹ̀ kọ́lọ́ méjì àjíyá 5,000 yẹn ó ju 500,000 lọ́dún ẹlòmíì. ní Nàìjíríà tó bá rẹni tó lùwò tí ì jẹun láti jẹta wàláhì tàlẹ́ ẹ̀ mọ́rò pé parọ́ o. ní Nàìjíríà táwa yìí tó bá rẹni tó sọ fún ọ pé ṣàánú mi torí tọ́lọ́hún láti jẹ tòun ò tí ì jẹun mọ́rò pé parọ́ o. Ọlọ́run ya fọ́tò òru ẹ̀ fáwọn mi o látara àwọn lídà kà àwọn ọ̀dájú ta ní. àwọn tá a dẹ̀ sọ ìwọ́n níṣẹ́ wọn lọ́wọ́ òpónú orí wọn pé àmọ́ ìṣòro Nàìjíríà ó mú wọn lẹ̀ látara pé àwọn aṣáájú tá a ní ẹni ọ̀la nínú wọn kéré
ọ̀dájú pọ̀ ju aláàánú lọ kò wá jẹ́ kí wàhálà àwọn aláàánú ọyọ. ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí torí náà gbogbo ẹnì kọ̀ọ̀kan tí ó bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹni ó bá blame Alhaji Muhammad Oríyọmí Hamzat ìṣẹ̀dẹ̀ Oríyọmí ò ní ń tàn lára kí ló fẹ́ kó ṣe sísẹ̀ ṣètò àánú ni sọpẹ́ ọ̀sẹ̀ pín mọ́ sí ní fún yẹn ni ọ̀sẹ̀ pín mọ́ ríwá ni Alhaji Oríyọmí Hamzat sísẹ̀ pín físà ni sísẹ̀ pín owó ni fáwọn ọmọ fáwọn ọmọdé fáwọn àgbà sọ́sẹ̀ bá yẹn sẹ́ gbèsè ni sọ́sẹ̀ bó yẹn lẹ̀ ni sọ́sẹ̀ kọ́lé bó yẹn ni. ètí Alhaji Muhammad Oríyọmí Hamzat ti ń ṣe àti pásítọ̀ Àgbàlá Gabriel Adébọ́lá Amusan ọ̀rẹ́ mi ẹ̀jẹ̀ mi ìfẹ́ mi ẹ̀mí mi àwọn mi Adébọ́lá Amusan kọ́nà mọ́ bàtẹ́ ní kankan wọn jẹ́ tá a bá rí èyàn ṣàǹkóṣàǹkó bẹ́ẹ̀ nínú Ìbàdàn mẹ́wàá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tá a rí ṣàǹkóṣàǹkó bẹ́ẹ̀ ní Ọ̀ṣun state mẹ́wàá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wà lẹ́rìí pé díẹ̀díẹ̀ lù sí ọ̀tàn lẹ̀ díẹ̀díẹ̀ báyìí ní ìyá ní ọ̀tàn lẹ̀ lójú ó ti gbogbo àwọn olówó olórí burúkú àwọn olòṣì tó ní kú dá yẹn àwọn olówó olòṣì tí wọn láàánú tí ẹ gbẹgbẹ pa àwọn kú nígbà bá fẹ́ dìbò náà máa àwọn wèrè kiri ẹ̀yin nu ọlọ́nu ètí ń ṣàánú nù yín nìkan nìṣẹ̀dáwò ní bílẹ̀rì. ètí ń ṣàánú nù yín nìkan nìṣẹ̀dáwò ní bílẹ̀rì. gbogbo ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ pátábó ti burú tó yìí wàláhì tàláhì ìsúnmọ́bí láìlẹ̀dí láìláìláwà ìjọba Nàìjíríà náà jẹ gbogbo ẹ̀bí látòkèdókè òru àti ìbú ẹ̀bí yẹn ìjọba Nàìjíríà ni. gbogbo àwọn tí ń lọ bẹ ẹbí yẹn ọkàn wọn ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. ní Nàìjíríà lómi torí 2000 ti ń kọ́kọ́ táwọn Haúsá bá lómi sùn kiri torí 2000 ṣé kò ní jẹun ni ètò nídìí fi wá àti òní mi ilẹ̀ bílẹ̀mù ẹ̀ wàláì tàláì ìwọ náà fira rẹ sípò òru ẹ tí wọ́n fẹ́ bílẹ̀mù pé tó a bá wà ní ipò tọ̀hún how manage how you do kí ni wọ́n ní ó ṣe. kí ni wàá ṣe. kí ni wọ́n ní ó ṣe torí náà Alhaji Muhammad Hamzat Oríyọmí ọlọ́wọ́ gbaniwọlá gbogbo orí bẹ́ẹ̀ ti sànú máa rán sí àlàáfíà sí má fẹ́ léyìí dọ̀rọ̀ yín rú torí ìlú tó burú jù nílùú Nàìjíríà ìlú ká ìlú ọ̀tẹ̀ ìlú tẹ̀bẹ̀nukún ìlú tí ẹ ti máa wá ká ìtọ́ka jábọ́ Nàìjíríà yìí ni olórí burúkú ti pọ̀jù lórí ire jùlọ ní Nàìjíríà olórí ibú pọ̀jù lórí ire lọ ìkà pọ̀jà láàánú lọ. Alhaji Muhammad Oríyọmí Hamzat má fẹ́ léyìí dá ọ padà má fi sọ ọ́ dẹni àná má jẹ́ ọ jábọ́ má jẹ́ ọ pàṣẹ má jẹ́ ọ parẹ́ àti wọ́ àti gbogbo iye àwọn ọmọ tẹ̀ ń kó kiri bá ń fa àlùgbà yìí ọlá abọ́lọ̀ ń ṣe tónú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tónú agbára rẹ̀ queen má fẹ́ léyìí dọ̀rọ̀ ẹrú má dòkú ayé ẹrú ìjọba Nàìjíríà kò sí nǹkan kan tẹ́ ẹ gbọ́dọ̀ fọ Oríyọmí Hamzat ṣe o kún yóò dẹ̀jẹ̀ bí o don't touch anybody inú àmì méjèèjì o and don't blame anybody ẹ blame ara yín kárí pé yìí lẹ yàkà tábàárẹ̀ èyí kàbí méjì tó kú bí sẹ́ǹtì ìjọba Nàìjíríà lọ pa wọ́n tábàárẹ̀ ní kàbí méjì tó kú bí sẹ́ǹtì ìjọba Nàìjíríà lọ pa wọ́n
tá a bá rẹ̀ nìkan àbí méjì tó síkì tó ní ìdí bísíǹsì ìjọba Nàìjíríà ló ń di wọn ẹ̀yin lẹ́rọ tí a mọ̀ tí ń nà níjàre wàláyà lé àdé ni mo tó mọ̀ yìí pé àṣebẹ̀ tí o ti di 1,300 mo ń wọ ọkọ̀ mi pé sọ́kọ̀ mi ti mú po ni ebi ẹni Corolla ń mú po ni Highlander àti ẹ̀gbọ́pọ̀ mọ́ mú po mo tún wá gbé kékeré pé àrèpọ̀ 20,000 ó tẹ́ lóòjọ́ lítà mélòó ni. àrèpọ̀ 20,000 lẹ́yìn travel ọ̀tẹ̀ mọ́ àwùjọ lítà mélòó lẹ́pọ̀ 20,000 bẹ́ẹ̀ni ọba gbé gègélé ọ̀rọ̀ ayé ẹ̀ fúnra ìyẹlẹ yóò bọ ọkọ̀ èèyàn jẹ ẹ̀rẹ̀ pọ̀kọ̀ yín ni mú po ni a ti gbàgbé pé Nàìjíríà ti dojú kejì ó ti dojú délẹ̀ bàbá bẹ́ẹ̀ ti kiri bí lásán náà ọba dẹ̀ epo 30,000 kí lè ṣe wa kí la ṣe gẹ́ ìlú tó kún fún wàrà àtọyín tàdé sọ́bàtà jìyà torí náà Alhaji Abdulrahman Oríyọmí Hamzat àti Queen àti gbogbo àwọn tí wọ́n ní ọ̀ǹdọ́ ọlọ́ba ní fún ilálàáfíà làwọn máa ń tà sálámù làwọn máa ń kà sálámù ilẹ̀ kayárìjú sálámù fàjìnà bí sálámù làwọn máa tà sálámù làwọn máa ń kà sálámù ilẹ̀ kayárìjú sálámù fàjìnà bí sálámù làwọn máa ń tà sálámù làwọn máa ń kà sálámù ilẹ̀ kayárìjú sálámù fàjìnà bí sálámù gbogbo yìí àwọn tí ọgbà bàdé ọlọ́ba ní fún ọlọ́láàfíà àwọn ọmọ tí kádàrá Ọlọ́run kò lórí ẹ̀ àkọọ́lẹ̀ nu ọlọ́ba ní foríjì gbogbo ẹ̀yin sọ́fọ́ ogún èèyàn ló kú o irọ́ ni o kò sí tọ́jọ́ gbogbo yẹn o ogójì èèyàn ló kú o irọ́ ni o àwọn àtọ Oríyọmí Hamzat ní wíwíkúwí o. ìwọ tó bá lọ fẹ́ bílẹ̀mù àwọn tí ẹ lọ tọrọ owó àbáwọn tí ẹ gbé ọmọ kéékèèké lọ fi ìgbésí ayé tí wọ́n bẹ náà sínú ayé rẹ ní kọ́nà jí ọ wà lóru ipò wọn wà á bẹ̀yìn pé wọn ò dìsáàfù bí bílẹ̀mù. ẹyẹ yẹn wáyé ní ẹsẹ̀ mi ò ní mọ́ mo ti jẹ́ mẹ̀kúnnù yìí ṣé ẹ sọ tọrọ fún yín mo ti gbàlejò mẹ́rin tọ́jú pé wàá tọrọ nǹkan lọ́dọ̀ mi àtẹ̀mí àti gbogbo ọmọ ilé kí àwọn akéèmọ tá a jẹ àmọ́ tó ti bẹ́ẹ̀ ìwọ̀n ti ń bẹ lọ́wọ́ wa ẹni mo lágbára àti fún lẹ́gbẹ̀rún kan ẹni mo lè fún lẹ́gbẹ̀rún méjì ẹ̀yin náà lọ mánéjì ẹ̀ kọ̀ǹdíṣẹ̀ tí Nàìjíríà sọ ni èmi gẹ̀ẹ́sì rí mẹ̀kúnnù ni mí ẹni tí wọ́n ń bọ́ ni mí mèsì inú àtẹ́wọ́ gbọ́rọ̀ làwọn náà àfa àwọn olólùwẹ̀ ìsọ́nbára ayé àfa yẹn fẹ́ bàjẹ́ ni àfa àwọn oníṣọ́nbára àfa àkọlé olùmọ́tò olówó ìsọ́nbára ẹ̀fẹ́jà àtàsírí yín ilé tó ọkọ tó jẹ́ pé ọmọ yẹn bọ́ ọ̀rá lẹ́rẹ̀ ọmọ yẹn owó búlọ́ọ̀kù ṣe ló pèrè lẹ́yìn gidi ọkọ̀ tó ń kú tó dórí gbárí tọ́jà pé gbé bu ọ ni ìwọ ló pèrè lẹ́yìn ṣẹ́rù wọn lọ́ máa bílẹ̀mù mẹ̀kúnnù tọ́nà máa fi ọ́ sínú ipò ohun wà á mọ́ bó ṣe rí. gbogbo àwọn aláàánú wa ọlọ́mọdé nira sí wọn o gbogbo àwọn aláàánú ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé nira sí wọn o gbogbo ẹni tó lẹ́mìí àti sànú ọlọ́wọ́ bá ní rán sí àánú sí wọn ọlọ́àpẹ́lẹ́ àlùkùrìyàn lánàá ẹnìkan tún wá kó bàtà fún mi bàtà wọ́n wá kó bàtà fún mi kábọ̀ ha àlọ́ àfáwọn arúgbó ó ní tó tọ̀ náà fi sun ìtẹ́ni náà fi sun ọlọ́pọ̀jọ̀ kó bá ní músẹ́ owó bẹ̀ àtúláwọn tá a lọ áyẹ fún àwọn èèyàn tọrẹ omi pọ̀jọ́ kalọ́nì
ẹni ó wá láti Ṣakí tó wá sí Ìbàdàn ṣíṣe kọ́ndíṣàn ni ìlú Ìbàdàn ní kẹ́kọ̀ọ́ ni wọ́n ti wá